lóòótọ́ ni pé ẹgbẹ́ màgòmágbó ni ẹgbẹ́ APC. Kí ló fa ìdí ọ̀rọ̀? Ẹ wá gbọ́. Ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí ni àtúndì ìbò wáyé ní àwọn ìpínlẹ̀ 13 àti ẹkùn ìdìbò 16 lórílẹ̀‐èdè Nàìjíríà. Bó sì tilẹ̀ jẹ́ pé ìbò náà ti parí, àmọ́ awuyewuye tó ti ẹ̀yìn rẹ̀ yọ kò tíì sinmi. Nínú èsì ìbò tí àjọ elétò ìdìbò ilẹ̀ wa fi síta INEC, ó fi hàn pé APC borí ìbò ní ẹkùn ìdìbò 12, APGA borí ní ẹkùn 2, PDP yege ní ẹkùn kan, nígbà tí NNPP náà yege ní ẹkùn kan ṣoṣo. Ṣùgbọ́n ó fẹ́rẹ̀ jẹ́ pé káàkiri ìpínlẹ̀ ni àwọn ẹgbẹ́ alátakò ti bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú hàn lórí èsì ìdìbò yìí. Ohun tí wọ́n sọ ni pé APC lo agbára rẹ̀ láti dènà àwọn ẹgbẹ́ yòókù. Wọ́n ní wọ́n lo ipá nínú ìjọba àwarawa ni wọ́n fi yege. Ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ilẹ̀ Yorùbá, ẹgbẹ́ òṣèlú PDP àti ADC tí ń ṣe ẹgbẹ́ alátakò ṣàlàyé ẹ̀dùn ọkàn wọn fún iléeṣẹ́ ìròyìn Yorùbá. Ọ̀túnba Olúfẹ́mi Ṣolúadé ni alága ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ògùn. Ẹgbẹ́ rẹ̀ náà lẹ́tọ̀ọ́ láti kópa nínú àtúndì ìbò tó wáyé fún ẹkùn ìdìbò Rẹ́mọ, Ìkẹ́nnẹ́ àti Ṣàgámù lọ́jọ́ àbámẹ́ta ọ̀hún. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tí Ọ̀túnba Ṣolúadé ṣe fún iléeṣẹ́ ìròyìn Yorùbá láàárọ̀ ọjọ́ Ajé, ó ní olùdíje fún ADC kò dìbò. Ó ní APC lo agbára ṣe mọ́lé ni àti dìbò. Ìbò ti wá ó sì ti lọ, ṣùgbọ́n kò lọ dáradára rárá. Nínú ìjọba àwarawa tí à ń ṣe yìí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó jẹ́ ẹgbẹ́ kan ló máa sọ pé kí àwọn ẹgbẹ́ tó kù má ní àlàáfíà tí yóò di pé àwọn ọmọ ẹgbẹ́ kò ní lè dìbò. Àti kọ lẹ́tà ṣáájú ìdìbò pé a máa dìbò. A ka gbogbo ibi tí a máa dé. A kọ lẹ́tà sí kọmíṣánná ọlọ́pàá Ògùn. Wọ́n fi ránṣẹ́ sí ti Rẹ́mọ. Wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ kí wọ́n tó sọ fún wọn pé kí wọ́n má ṣe lẹ́tà wa mọ́. Mi ò rò pé ẹgbẹ́ òṣèlú kankan wà tó burú bíi APC. Níṣe ni wọ́n fi ọkọ̀ akọ́tàmì lé wa lọ́jọ́ ìdìbò. Olùdíje ẹgbẹ́ òṣèlú wa Barrister Ṣèyí Solomon Ọ̀ṣọ́ kò lè dìbò. Níṣe ni wọ́n dì í mọ́lé. Wọ́n gbé mọ́tò dí ilé rẹ̀ pa. Wọn kò jẹ́ kó jáde dìbò. Àwọn àwòrán ọta ìbọn tó wà níwájú ilé rẹ̀ wà. Mo lè fi ránṣẹ́ sí yín kẹ́rí. Bákan náà ni wọ́n gba gbogbo àga wa tó wà níbi tí a fẹ́ dìbò. Ìyẹn ló kù ọ̀la tí a máa dìbò. Ọlọ́pàá tó tó 200 ni wọ́n kó wa. Wọ́n ní nǹkan kan kò gbọdọ̀ ṣẹlẹ̀ níbùdó ìbò wa. Wọ́n ní APC nìkan ni ibẹ̀ wà fún. Agídí ni àfiráyè jáde. Ṣé ìbò ni wọ́n dì ní ọjọ́ àbámẹ́ta yẹn? Ṣé ìjọba àwarawa là ń ṣe àbí tí à ń tanra wa? Àwọn tó ń darí wa yìí kò ní ìgbàgbọ́ nínú ìjọba àwarawa. Apàṣẹ wa ni wọ́n. Ohun tí wọ́n fẹ́ kò ju kí wọ́n gba agbára, kí wọ́n sì máa ṣe nǹkan tó wù wọ́n, pàápàá nípa owó aráàlú. Ohun tí mo sì rí sí nìyẹn. Àwọn eléyìí kì í ṣe olóṣèlú. Apàṣẹ wa ni wọ́n. Kí odidi gómìnà máa lọ síbi ìpolongo ìbò kó má ní ṣe ẹ mọ̀ pé èmi ni olórí aláàbò ní ìpínlẹ̀ yìí. Nǹkan tó bá wù yín ni kí ẹ ṣe ní ọjọ́ àbámẹ́ta. Tẹ́ ẹ bá rí i, wọ́n fẹ́ nà wọ́n pa. Mo fi etí ara mi gbọ́. Èyí ní ìpolongo ìbò ní Ìkẹ́nnẹ́ lọ́jọ́ 13 oṣù kẹjọ. Mo gbọ́ káwọn èèyàn má dìbò. Kẹ́ máa nà wọ́n pé tí wọn ò bá ti lè dìbò fún APC kí wọ́n máa lọ sílé wọn. Àti ẹjẹntì ànàfẹ́ kú. Nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta nìyẹn ní Ìsàrà, Ìpẹ̀rù, Ṣàgámù. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Téèyàn bá máa sọ òtítọ́, mo lè fi fọ́nrán ọ̀hún àwọn tí wọ́n náà níbi ìdìbò ránṣẹ́ sí yín. Àwọn obìnrin àti ọkùnrin tí wọ́n ń ké ìrora. Ṣé ìbò wa nìyẹn? Bí wọ́n bá fẹ́ ṣe dáadáa, ẹ jẹ́ kí wọ́n kó ìwé ìdìbò tí wọ́n kà yẹn jáde, kí wọ́n ṣe àyẹ̀wò fínífíní sí i. Àwọn ọmọ ìta ló tẹ̀ka síbẹ̀, kì í ṣe àwọn olùdìbò tó fẹ́ dìbò. Ṣùgbọ́n ẹ máa rí wọn, wọ́n á máa jó kiri. Àwọn náà mọ̀ pé àwọn èèyàn kò fẹ́ràn wọn. Bẹ́ẹ̀ ni Olóyè Káyọ̀dé Adébáyọ̀ ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn Yorùbá pé nígbà tí a kàn sí akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn,
ọmọọba adéríbigbé-tẹ́lá láti ṣàlàyé lórí àwọn ẹ̀sùn yìí. Ohun tó sọ ni wípé kò sí ìgbà kan tí APC kò fààyè gba ẹnikẹ́ni láti dìbò. Kàkà bẹ́ẹ̀ gan, àwọn ẹgbẹ́ alátakò yìí ni wọ́n ṣe oríṣiríṣi. Inú mi dùn dé pé agbófinró wà ní ìkàlẹ̀. Àwọn ni wọ́n ka owó mọ́ lọ́wọ́ tí wọ́n gbìyànjú láti ra ìbò. Wọ́n mú àwọn èèyàn kan, àwọn èèyàn náà dẹ̀ sì wà lọ́dọ̀ wa. Ìbò yẹn lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ ni. Kálukú ló ní àǹfààní láti dé ibùdó ìdìbò rẹ̀. Wọ́n dìbò bó ṣe yẹ kí wọ́n